níṣe ni ọ̀rọ̀ náà ló mà ti di awuyewuye ńlá báyìí tó sì jẹ́ pé níṣe ni àwọn èèyàn gba olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìmọ̀ràn wípé kó má ṣe bẹ̀rù wípé ó fẹ́ ṣe sáà kejì lọ́dún tó ń bọ̀ àti pé ó ń wojú ire àwọn alágbára àti àgbààgbà ilẹ̀ Haúsá kan kó tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà tí ò bá fẹ́ kí wọ́n dá ìjọba rú mọ́ lórí ìyún bó bá tún wọlé sáà kejì pẹ̀lú àṣírí tó tú nígbà tí wọ́n dárúkọ ọ̀kan pàtàkì lára àwọn sẹ́nitọ̀ tó ti pẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin púpọ̀ tó sì jẹ́ ní ẹnu ní ilẹ̀ Haúsá bó ṣe dárúkọ ẹ̀ wípé ó wà lára àwọn alátìlẹyìn ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram àti wípé ọ̀kan lára àwọn tí àwọn ẹgbẹ́ Boko Haram tí wọ́n ń lò tọ́jọ́ ní àjọṣe gidi ni. Ǹjẹ́ ta ni ẹni náà? Báwo làṣírí ẹ̀ ṣe tú? Ta ni olóṣèlú tá à ń wí yìí? Ó mà ní sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Borno, ìyẹn the senator representing Borno at the upper chamber of the National Assembly, Senator Ali Ndume, oníwọ̀n máa tú àṣírí wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn Boko Haram o àti wípé àwọn Boko Haram mọ̀ dáadáa ó sì ń ṣiṣẹ́ fún wọn. Ǹjẹ́ ta ló tú àṣírí? Báwo ni àṣírí sì ti tú? Ẹni tó tú àṣírí yìí ó ní ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ilẹ̀ àgbà Borno South, the president of the Borno South Youth Alliance, ọ̀gbẹ́ni Samaila Kaigama, olóma tú àṣírí tó ti dá awuyewuye ńlá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára yìí ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ó ní Samaila Kaigama ló gba orí tẹlifíṣàn Channels TV lọ láti ṣe ìfọ̀rọ̀wérọ̀. Níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí ní máa tú àwọn àṣírí tó di kàyéfì fún àwọn èèyàn báyìí o. Samaila Kaigama jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pàápàá tilẹ̀ Haúsá ó ní ló mà lọ́wọ́ àwọn alágbára nínú. Kódà ó ní àwọn gómìnà àti àwọn ìjọba ìpínlẹ̀ tẹ́ ń rí yẹn, ó ní gbogbo wọn ni wọ́n ń jẹ nídìí ìfẹ̀míṣòfò àti ìjínigbé tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Samaila Kaigama wá mú àpẹẹrẹ ìtúsílẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno láìpẹ́ yìí, ìyẹn ní ìlú kan tí wọ́n ń pè ní Ngoshe tó wà níjọba ìbílẹ̀ Gwoza, níbi tí ìjọba ti gba àwọn èèyàn tó lé ní 300, ìyẹn 360 victims tí wọ́n gbà wọ́n sílẹ̀ lákàtà àwọn ajínigbé tán sí láwọn ò san owó kankan. Ọ̀rọ̀ yìí mà ní Samaila Kaigama ń sọ̀rọ̀ lé lórí tó sì jẹ́ kó di mọ̀ pé owó tí àwọn gómìnà àti àwọn olóṣèlú ń rí lára ìfẹ̀míṣòfò àti ìjínigbé ó ní kì í ṣe kékeré rárá, nítorí pé bí wọ́n bá gba owó jáde lọ́wọ́ ìjọba láti san fáwọn afẹ̀míṣòfò ó níye táwọn olóṣèlú àtàwọn tó ṣe ìdúnàdúrà táwọn náà yóò yọ. Samaila Kaigama ó wá tú àṣírí Ali Ndume pé nígbà tó ń bá àwọn afẹ̀míṣòfò sọ̀rọ̀ lórí bá ṣe ń pa àwọn èèyàn òun tó ń jáwọn èèyàn ń gbé, ó ní wọ́n sọ fún òun pé ẹni tí òun lè rán sáwọn tó lè máa bá wọn gba owó ìtúsílẹ̀ yún ransom ó ní Senator Ali Ndume. Ó ní kàyéfì ló jẹ́ fáwọn nígbà tí Boko Haram sọ fáwọn pé Ali Ndume àwọn jọ ń ṣiṣẹ́ ni àwọn sì fọkàn tán òun ló máa ń bá wọn gba owó tí wọ́n bá fẹ́ san fáwọn. Samaila Kaigama ní òun lè sọ ọ̀rọ̀ yìí níbikíbi káwọn agbófinró kan ṣèwádìí òun kan pé òun tó sì jẹ́ kó di mímọ̀ wípé Ali Ndume tí wọ́n gbọ́ ọ̀nà láti pa òun lẹ́nu mọ́ kò má tú àṣírí, ṣùgbọ́n òun ṣetán ní tó bá fẹ́ ṣẹlẹ̀ òun yóò tú àṣírí. Ṣá ọ̀rọ̀ yìí ti di ariwo ńlá? Bẹ́ẹ̀ ni Ali Ndume náà ti lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Arise TV níbi tó ti ń jẹ́ kó di mọ̀ pé irọ́ ni Samaila Kaigama ń pamọ́ òun àti wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, tó sì ní ó fẹ́ bà òun lórúkọ jẹ́ nítorí pé owó tó tiẹ̀ ní wọ́n gbé fún òun láti san fáwọn afẹ̀míṣòfò ìyẹn bílíọ̀nù 5 náírà, ó lóun ò tiẹ̀ rí bílíọ̀nù 1 náírà lójú ayé rí báyìí, òun ò rí kan tó wá sọ bílíọ̀nù 5 náírà.